múra sílẹ̀ láti kó gbogbo wa o nítorí òfin èyí tí ẹ ṣe yìí a máa rú òfin má wàásù nínú ọkọ̀ èrò kò lè ṣiṣẹ́. Ààrẹ àjọ PFN Bíṣọ̀bù Francis Wálé Òkè ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀ fún bí àwọn èèyàn ṣe ń sọ kiri pé orí adé ti sùn ta látàrí bí wọn kò ti sin òkú àgbà oyè Lékan Àlàbí síbàdàn. Ààfin Olúbàdàn ṣàlàyé ìdí ẹ̀ tó fi rí bẹ́ẹ̀. Ẹ yọ orúkọ Oríyọmí kúrò gẹ́gẹ́ bí olùdíje dupò gómìnà lẹ́gbẹ́ òṣèlú Accord Party o nítorí kò bá wa kópa nínú ètò ìdìbò abẹ́nú ẹgbẹ́ náà. Búsàrí gúdúgúdú ló ké gbàjarè bẹ́ẹ̀. Ìgbìmọ̀ olùṣe ìwádìí ìkọlù ìjínigbé ìpínlẹ̀ Ọ̀yọ́ ti ké sí gbogbo àwọn aráàlú láti fi àwọn ìròyìn tó lè ṣèrànwọ́ fún ìwádìí náà ṣọwọ́ sí wọn bí ìwádìí náà ṣe ń tẹ̀síwájú. Ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Ọ̀ṣun ti ké sí Adeleke pé kó yéé dẹ̀bìrú ààrẹ Tinubu àti Oyètọ́lá lórí àìkójú òṣùwọ̀n ìjọba rẹ̀ tó ń fa wàhálà ní ìpínlẹ̀ Ọ̀ṣun. A ti sọ tiwa a sì ti dá a lé tó bá wù yẹn gbọ́ tó bá sì wù yẹn má gbọ́. Cardinal John Nayeka ló ké sí ìjọba àpapọ̀ bẹ́ẹ̀ lẹ́yìn àríyànjiyàn wọn. Gẹ́gẹ́ bí olórí gbogbo ẹ̀ṣọ́ aláàbò nípínlẹ̀ Ọ̀ṣun, mi ò ní fààyè gba mọ̀dàrú nínú ìdìbò tó ń bọ̀ yìí. Adeleke ló kìlọ̀ fún ààrẹ Tinubu bẹ́ẹ̀. Fálànà ti ké sí ìjọba àpapọ̀ láti má ṣe ìṣẹ̀lẹ̀ ikú Mary Abila tó kú sílé mínísítà Dave Umahi lókù òru tàbí kí wọ́n fọwọ́ bo ọ̀rọ̀ rẹ̀ mọ́lẹ̀ láì ṣe ìwádìí tó péye. Mi ò lè tọrọ ìdáríjì lọ́wọ́ Tinubu kí wọ́n kọ́kọ́ lọ gbé Àtíkù tá a jọ ń bu ẹnu àtẹ́ lu Tinubu. Sowore ló ń ṣàlàyé síta bẹ́ẹ̀. Primate Ayọ̀délé sọ pé òun ò rí ibì kankan tí Peter Obi àti Kwankwaso ń lọ nínú ìdìbò ọdún 2027. Ó ní ìgbìyànjú ajé lásán ni wọ́n ń ṣe. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́ ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Ẹ múra sílẹ̀ láti kó gbogbo wa o nítorí òfin èyí tí ẹ ṣe yìí a máa rú òfin má wàásù nínú ọkọ̀ èrò kò lè ṣiṣẹ́. Ààrẹ àjọ PFN Bíṣọ̀bù Francis Wálé Òkè ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Gbajúgbajà òjíṣẹ́ Ọlọ́run oníwàásù òǹkọ̀wé tí ó jẹ́ ààrẹ àjọ Pentecostal Fellowship of Nigeria ti sọ̀rọ̀ lórí òfin tó ní kí ẹnikẹ́ni má ṣe wàásù nínú ọkọ̀ èrò mọ́ ní Nàìjíríà. Òjíṣẹ́ Ọlọ́run Bíṣọ̀bù Wálé Òkè nígbà tó ń wàásù nínú ṣọ́ọ̀ṣì rẹ̀ nínú fọ́nrán fídíò ó ní òfin náà jẹ́ èyí tí wọ́n mọ̀ọ́mọ̀ ṣe tako ìtànkálẹ̀ ẹ̀sìn ìgbàgbọ́. Gẹ́gẹ́ bí ó ṣe sọ ó ní pé kí ìjọba àpapọ̀ múra sílẹ̀ láti yí àwọn pápá ìṣeré stadiums padà sí ẹ̀wọ̀n. Àwọn ṣetán láti kún ibẹ̀ nítorí pé òun àti ọ̀pọ̀ Kìrìsìtẹ́nì yóò ṣetán láti rú òfin náà. Ẹ rántí pé ní ọ̀sẹ̀ méjì sẹ́yìn ní ilé ìgbìmọ̀ aṣòfin àgbà lórílẹ̀‐èdè yìí Senate fọwọ́ sí àtúnṣe òfin àjọ tó mójútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì lójú pópó Federal Road Safety Corps FRSC ọdún 2026. Àtúnṣe òfin tí wọ́n gbé kalẹ̀ náà ni wọ́n ti ṣàfikún rẹ̀ pé ó déèwọ̀ fún èyíkéyìí oníwàásù láti ṣe ìwàásù rẹ̀ nínú ọkọ̀ èrò. Gẹ́gẹ́ bí wọ́n ti gbé kalẹ̀ òfin náà kò yọ àwọn tó máa ń ṣe ìpolongo ọjà wọn nínú ọkọ̀ èrò tí wọ́n sì ní ẹnikẹ́ni tí ó bá rú òfin náà yóò sanwó ìtanràn tàbí kó ṣẹ̀wọ̀n. Òfin náà ni wọ́n pe owó ìtanràn rẹ̀ ní 50,000 50,000 naira fún ẹnikẹ́ni tó bá ń ta ọjà tó ń ṣòwò tàbí tó ń wàásù fún àwọn arìnrìn-àjò nínú ọkọ̀ èrò. Òfin ọ̀hún ni wọ́n ní wọ́n ti gbé lọ síwájú ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti buwọ́lù. Bíṣọ̀bù Wálé Òkè lòun sọ nígbà náà pé èròǹgbà olùdíje dupò ààrẹ ẹlẹ́sìn mùsùlùmí àti mùsùlùmí ní Nàìjíríà kò bá mu. Ó ní ó ti yí àwọn báyìí pé èròǹgbà ibi ni wọ́n ní ẹni ibi sì ni wọ́n. Ó wá sọ yànyà pé kí wọ́n ó tètè lọ sọ pápá ìgbábọ́ọ̀lù stadium di ọgbà ẹ̀wọ̀n láti gba ọ̀pọ̀ àwọn èèyàn torí àwọn máa rú òfin náà. Ó ní ká má rí i pé àwọn ò ní ṣe ìwàásù nínú ọkọ̀ èrò. Gẹ́gẹ́ bí ó ti wí ó ní àwọn aṣòfin orí òfin ṣe tako àwọn ẹni ibi, àwọn afipábánilòpọ̀, àwọn olè, àwọn ajínigbé agbébọn tí wọ́n ń gbé ìbọn kiri lọ́nà tí ò bá òfin mu. Àwọn tí àwọn ń wàásù yìí rere wàásù ọ̀rọ̀ àlàáfíà ni wọ́n ń fi òfin gbé. Ó ní àwọn tí wọ́n jí gbé ní Bọ̀nú sì wà nígbèkùn tí wọn ò tí ì rí nǹkan kan ṣe sí i. Wọ́n wá ń ṣòfin káwọn ò má wàásù pín ọ̀rọ̀ Ọlọ́run nínú ọkọ̀ èrò mọ́. Ó ní kò sí ohun tí ó jọ àwọn máa rú òfin náà ni. Ó ní kí àwọn oníwàásù káàkiri ìjọ Pentecostal má gbà ó kí wọ́n ó jáde lọ inú ọkọ̀ èrò, ọkọ̀ taxi àti èyí yòówù ọkọ̀ èrò kí wọ́n ó máa wàásù
pín ọ̀rọ̀ Ọlọ́run náà fún àwọn èèyàn kí ìjọba ó lè kó àwọn púpọ̀ sí ọgbà ẹ̀wọ̀n. Ó ní òfin èyí tí wọ́n ṣe yìí o àwọn máa rú ni. Fún bí àwọn èèyàn ṣe ń sọ kiri pé orí adé ti sùn ta látàrí bí wọn kò ti sìnkú Àgbàoyè Lékan Àlàbí síbàdàn, ààfin Olúbàdàn ṣàlàyé ìdí ẹ̀ tó fi rí bẹ́ẹ̀. Ọjọ́ àbámẹ́ta sátidé tó kọjá yìí ni kòwé ìkànké tí kòwé ọ̀hún ò sì ha pé gbajúgbajà akọ̀ròyìn tó tún jẹ́ olóyè àgbà nílẹ̀ Ìbàdàn olóyè Lékan Àlàbí jáde láyé tí wọ́n sì sin òkú rẹ̀ lọ́jọ́ kejì sí iṣẹ́ ìgbàlódé kan tó wà nílùú Fìdítì. Àmọ́ títí di àsìkò yìí ní ọ̀pọ̀ èèyàn sì ń sọ̀rọ̀ lórí bí abẹ́sẹ̀ Olúbàdàn kò ṣe jẹ́ sísìn sílùú Ìbàdàn tó sì jẹ́ èèkàn Àgbàoyè níbẹ̀ tó fi jẹ́ ìlú Fìdítì nípínlẹ̀ Ọ̀yọ́ kan náà ni wọ́n gbé lọ láti sìn. Àwọn èèyàn wòye pé orí oyè kì í sun ìta ni wọ́n ń wí, kí wá ló dé tí ọba lọ́la ṣe gbé orí adé àti orí oyè sùn síta. Bó tilẹ̀ jẹ́ pé àwọn ọmọ olóògbé náà ti ṣe àwọn àlàyé kan síwájú lórí ìgbésẹ̀ tí wọ́n gbé yìí, àmọ́ síbẹ̀ awuyewuye kò tán lórí ayélujára pẹ̀lú bí wọ́n ṣe ń sọ pé orí adé ti sùn sí ìta. Àmọ́ fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé lórí èyí, Olúbàdàn ilẹ̀ Ìbàdàn Ọba Ràṣídì Ládọjà ṣàlàyé ìdí tí ó fi rí bẹ́ẹ̀ tí orí adé fi sùn ta lóòótọ́. Akọ̀wé ìròyìn fún Olúbàdàn Ládọjà ọmọọba Adéọlá Olóko ṣàlàyé fún BBC News Yorùbá lórí ọ̀rọ̀ náà lọ́jọ́ Ajé Monday lórí àti ààfin Olúbàdàn kọ sí ìṣẹ̀lẹ̀ náà. Adéọlá Olóko ní ààfin Olúbàdàn kò lòdì sí bí wọ́n ṣe sin òkú olóyè Lékan Àlàbí sí ìlú Fìdítì, kò sì lòdì sófin tàbí àṣà ilẹ̀ Ìbàdàn pé wọn kò sin wọ́n sílùú Ìbàdàn. Lákọ̀ọ́kọ́ náà, ìfẹ́ ọkàn olóògbé olóyè Lékan Àlàbí ni pé kí wọ́n má ṣe sin wọ́n sínú ilé wọn. Kódà a lè sọ pé ó nífẹ̀ẹ́ sí ibi tí wọ́n sin wọ́n sí ju ibikíbi lọ. Ó ní Àgbàoyè náà ti sọ fáwọn ọmọ wọn tẹ́lẹ̀ pé kí wọ́n tó kú kí wọ́n má ṣe sin àwọn sílé báwọn bá kú. Agbẹnusọ Olúbàdàn náà ní òun pàápàá ti dé ìtẹ́ òkú tí wọ́n sin wọ́n sí, ibẹ̀ dára púpọ̀, ìtẹ́ ìgbàlódé ni. Kì í ṣe olóyè Lékan Àlàbí nìkan ní èèyàn ńlá tí wọn yóò sìn síbẹ̀. Àwọn ẹlòmíín nílùú Ìbàdàn náà wà níbẹ̀ tí wọ́n jẹ́ gbajúmọ̀ tí wọ́n sin sí ìtẹ́ òkú náà. Ìtẹ́ òkú aládàáni sì tún ni, kì í ṣe irú wá ògiri wá, ààyè tó wuyì ni. Kókó kejì tí ọmọọba Olóko fi gbé ọ̀rọ̀ náà lẹ́sẹ̀ ni pé ìlú Fìdítì tí wọ́n sin Àgbàoyè náà sí kì í ṣe àjèjì sí Ìbàdàn, ìpínlẹ̀ Ọ̀yọ́ náà sì ni. Ó ní àjọṣepọ̀ tó dánmọ́rán wà láàrin ìlú Ìbàdàn àti Fìdítì tó fà á táwọn tó bá fẹ́ kí wọ́n sin àwọn sí ìtẹ́ òkú tó wà níbẹ̀ láti Ìbàdàn lè sun ibẹ̀ títí ayérayé. Lára ọ̀rọ̀ táwọn èèyàn ń sọ nípa ìṣẹ̀lẹ̀ náà ni pé orí adé olóyè Lékan Àlàbí ti sùn síta báyìí, àmọ́ akọ̀wé ìròyìn Olúbàdàn sọ pé èyí kò rí bẹ́ẹ̀. Ó ní Àgbàoyè ilẹ̀ Ìbàdàn ni olóògbé Lékan Àlàbí, kì í ṣe ọba. Ṣé a sì mọ̀ pé ipò abẹsẹ̀ Olúbàdàn ni olóògbé náà wà tí ọlọ́jọ́ fi dé? Tó bá jẹ́ pé wọ́n dé bí ipò ẹ̀karùn-ún Olúbàdàn ni wọn kò bá gba adé, èyí sì túmọ̀ sí pé wọn kò ní sin wọ́n síbòmíì ju ilẹ̀ Ìbàdàn lọ. Ìdí ni pé wọ́n ti ń súnmọ́ ipò tí ọba fi lè kàn wọ́n nígbà náà nìyẹn. Àmọ́ ipò abẹsẹ̀ Olúbàdàn tí wọ́n wà sì fún wọn ní àǹfààní gẹ́gẹ́ bí olóyè láti sùn síbòmíì yàtọ̀ sí ilẹ̀ Ìbàdàn. Olóko sọ pé olóyè tó bá wù kó sùn síta lè sùn ta, èyí tó bá wù kó sùn síbàdàn lè sùn ní Ìbàdàn. Ó ní ṣùgbọ́n kò sí Olúbàdàn tó kú tí wọ́n sin síta rí, ìlú Ìbàdàn ni gbogbo Olúbàdàn sùn sí. Gẹ́gẹ́ bí ó ti wí, kò ṣẹlẹ̀ rí kí wọ́n sin Olúbàdàn síbòmíì ju ilẹ̀ Ìbàdàn lọ. Ìbàdàn ni wọ́n sìnkú gbogbo wọn sí. Àwọn orí adé tí kò gbọdọ̀ sùn ta nìyẹn. Àmọ́ tí a bá rí olóyè tó wù pé kí wọ́n sin òun sílẹ̀ ibòmíì, kò sóhun tó burú níbẹ̀ rárá, kò lòdì, kò sì túmọ̀ sí pé ọmọ ilẹ̀ ibi tí wọ́n sin sí yẹn ni ẹni náà jẹ́, ohun tí wọ́n fẹ́ nìyẹn. Bẹ́ẹ̀ ni akọ̀wé ìròyìn Olúbàdàn ṣàlàyé láti fòpin sí awuyewuye náà tó ń lọ lórí ọ̀rọ̀ náà kó sì tún máa jẹ́ ìdáhùn. Bẹ́ẹ̀ ni akọ̀wé ìròyìn Olúbàdàn ṣàlàyé láti fòpin sí awuyewuye náà tó ń lọ lórí ọ̀rọ̀ náà kó sì tún máa jẹ́ ìdáhùn sí ìbéèrè àwọn tó fẹ́ mọ ìdí tí wọ́n fi sin Àgbàoyè Ìbàdàn Lékan Àlàbí sílùú Fìdítì. Nígbà tí ìkéde ikú olóyè olóògbé Lékan Àlàbí abẹsẹ̀ Olúbàdàn jáde lọ́jọ́ àbámẹ́ta sátidé tí wọ́n sì kéde pé wọn yóò sìnkú lọ́jọ́ àìkú Sunday, kò sẹ́ni tó rò pé ilẹ̀ Ìbàdàn kọ́ ni bàbá náà yóò sùn. Ṣáájú lọ́jọ́ àìkú Sunday náà ni wọ́n ti kírun sí òkú lára nílé rẹ̀ tó wà ní Àkóbọ̀ nílùú Ìbàdàn. Ìmáàmù àgbà ìlú Ìbàdàn Alhaji Agbọ́tọmọ Kékeré ló ṣe wáàsí
tó sì sọ̀rọ̀ lórí bí olóyè Lékan Àlàbí ṣe lo ìgbésí ayé rẹ̀. Àmọ́ nígbà tí àkókò tó láti sìnkú ìtẹ́ òkú aládàáni kan nílùú Fìdítì nípínlẹ̀ Ọ̀yọ́ ni àwọn ẹbí olóògbé gbé bàbá náà lọ tí wọ́n sì sìnkú náà síbẹ̀. Èyí mú ọ̀pọ̀ èèyàn máa béèrè pé kí ló ṣẹlẹ̀ tí àgbà oyè ilẹ̀ Ìbàdàn yóò lọ sun oorun ayérayé rẹ̀ nílùú Fìdítì dípò ilẹ̀ Ìbàdàn tí wọ́n ti bí i. Ọ̀kan nínú àlàyé ọmọlóòkú Túnjí Àlàbí tó jẹ́ àbígbẹ̀yìn olóògbé Lékan Àlàbí sọ pé àwọn fẹ́ ibi tí àbójútó tó péye yóò ti wà fún bàbá. Ó fi kún pé olóyè Lékan Àlàbí kò fẹ́ràn ìdọ̀tí rárá nígbà ayé rẹ̀, èyí sì tún jẹ́ ìdí kan táwọn fi gbé wá sí ààyè náà ní Fìdítì. Bákan náà ló ní àwọn fẹ́ kí ààbò tó péye wà fún òkú bàbá. Túnjí sọ pé àwọn ìtẹ́kù ìlú Ìbàdàn ti kún, bẹ́ẹ̀ ni igbó ti pọ̀jù níbẹ̀. Ó ṣàlàyé pé ẹnìkan tó fẹ́ràn àṣà ni olóògbé Lékan Àlàbí, kò sì fẹ́ ìrẹ́jẹ. Ìyàwó olóògbé náà sọ̀rọ̀ pẹ̀lú, ó ní alábàárò tóun máa ń fi ọ̀rọ̀ lọ̀ ló ti jáde láyé yẹn. Lára àwọn èèyàn tó wà níbi ètò ìsìnkú náà ni sẹ́nẹ́tọ̀ Sàràfàdín Àlí, kọmíṣánná fún ìròyìn nípínlẹ̀ Ọ̀yọ́ ọmọọba Dọ̀tun Oyèládé, kọmíṣánná tó ń rí sí ètò àṣà àti ìgbafẹ́ nípínlẹ̀ Ọ̀yọ́ ọ̀mọ̀wé Wàsíù Ọlásúnbọ̀sún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ yọ orúkọ Oríyọmí kúrò gẹ́gẹ́ bí olùdíje dupò gómìnà lẹ́gbẹ́ òṣèlú Accord Party o, nítorí kò bá wa kópa nínú ètò ìdìbò abẹ́nú ẹgbẹ́ náà. Búsàrí gúdúgúdú ló ké gbàjarè bẹ́ẹ̀. Oríyọmí Hamzat kò bá wa kópa nínú ìdìbò abẹ́nú ẹgbẹ́ Accord. Ẹ yọ kúrò gẹ́gẹ́ bí olùdíje gómìnà láriwo tí Búsàrí gúdúgúdú mú bọ ẹnu fún bí ó ṣe wọ ẹgbẹ́ òṣèlú Accord àti àjọ elétò ìdìbò INEC lọ sí ilé ẹjọ́. Ọ̀kan lára àwọn olùdíje sípò gómìnà nípínlẹ̀ Ọ̀yọ́ lọ́dún 2027 lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú Accord, Ọlákúnlé Búsàrí tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí gúdúgúdú ló ti wọ́ ẹgbẹ́ òṣèlú wọn Accord Party àti àjọ elétò ìdìbò ilẹ̀ Nàìjíríà INEC lọ síwájú ilé ẹjọ́ gíga àpapọ̀ tó wà nílùú Ìbàdàn. Búsàrí sọ pé òun fẹ́ kí ilé ẹjọ́ dá àjọ INEC àti ẹgbẹ́ òṣèlú Accord nípínlẹ̀ náà lọ́wọ́ kọ nípa bí wọ́n ṣe fa Oríyọmí Hamzat kalẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí yóò díje du ipò lábẹ́ àsíá ẹgbẹ́ náà nínú ètò ìdìbò gbogbogbò ọdún 2027. Ẹ̀sùn tí Búsàrí gbé lọ síwájú ilé ẹjọ́ náà, èyí tí nọ́mbà rẹ̀ jẹ́ FHC IB CS 9726 ní agbẹjọ́rò rẹ̀ Túnjí Ògúnrìndé ti ń sọ pé kí wọ́n tètè yọ orúkọ Oríyọmí Hamzat kúrò gẹ́gẹ́ bí ọmọ oyè tí yóò díje fún ipò gómìnà lọ́dún 2027. Búsàrí nínú ẹ̀sùn náà tún sọ pé Hamzat kò kópa nínú ètò ìdìbò abẹ́nú ẹgbẹ́ òṣèlú náà tó wáyé nínú oṣù karùn-ún ọdún 2026 tó sì ní òun kò lè gbà kí wọ́n yan òun jẹ kí wọ́n sì gbé Oríyọmí Hamzat lé òun lórí. Gúdúgúdú sọ pé òun fi ẹ̀yìn Hamzat àti gbogbo àwọn olùdíje yòókù tó kópa nínú ìdìbò abẹ́nú gbolẹ̀ níbi ètò ìdìbò abẹ́lé náà, bó tilẹ̀ jẹ́ pé sọ̀rọ̀sọ̀rọ̀ náà kò kópa níbẹ̀. Búsàrí tẹ̀síwájú pé ìyàlẹ́nu ńlá ló jẹ́ fóun pé àjọ INEC yọ orúkọ òun kúrò lójú òpó ayélujára wọn gẹ́gẹ́ bí olùdíje tí wọ́n sì fi ti Oríyọmí Hamzat rọ́pò rẹ̀ gẹ́gẹ́ bí olùdíje tẹ́gbẹ́ dìbò yàn. Ó ní òun ni ojúlówó ọmọ oyè tẹ́gbẹ́ náà fà kalẹ̀ níbi ètò ìdìbò abẹ́lé tó wáyé lọ́jọ́ 26 oṣù karùn-ún ọdún 2026. Bákan náà ló tún rọ ilé ẹjọ́ láti pàṣẹ fún Hamzat kó yéé pe ara rẹ̀ ní ojúlówó olùdíje sípò gómìnà lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú Accord Party. Ìgbìmọ̀ olùṣèwádìí ìkọlù ìjínigbé ìpínlẹ̀ Ọ̀yọ́ ti ké sí gbogbo àwọn aráàlú láti fi àwọn ìròyìn tó lè ṣèrànwọ́ fún ìwádìí náà ṣọwọ́ sí wọn bí ìwádìí náà ṣe ń tẹ̀síwájú. Ìgbìmọ̀ olùṣèwádìí tó ń ṣe ìwádìí ìṣẹ̀lẹ̀ ìjínigbé àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ti pè àwọn aráàlú pé kí wọ́n fi àwọn ìwé ìrántí àti ìmọ̀ràn wọn ránṣẹ́ láti ṣèrànwọ́ fún ìwádìí tí wọ́n ń ṣe. Ìgbìmọ̀ náà tí gómìnà Ṣèyí Mákindé dá sílẹ̀ ní ọjọ́ 21 oṣù keje ni wọ́n yàn láti ṣe ìwádìí lórí ìṣẹ̀lẹ̀ ìjínigbé àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí wọ́n jí gbé ní Ẹ̀sìnẹ̀lẹ̀ àti Yáwọ́ta ní ìjọba ìbílẹ̀ Oríire. Ìgbìmọ̀ náà sọ pé àwọn ń wá òtítọ́, ẹ̀rí àti àwọn ìwé tàbí ìmọ̀ míì tó lè ṣèrànwọ́ láti mọ ohun tó ṣẹlẹ̀ nípa ìṣẹ̀lẹ̀ ìjínigbé náà. Ní pàtàkì jùlọ, àwọn nífẹ̀ẹ́ sí ìmọ̀ nípa bí ipò ààbò ṣe rí kí ìṣẹ̀lẹ̀ náà tó ṣẹlẹ̀, nígbà tó ń ṣẹlẹ̀ àti lẹ́yìn tí ó ṣẹlẹ̀ tán. Wọ́n tún fẹ́ mọ bí àwọn àjọ tó ní ojúṣe ṣe dáhùn sí ìṣẹ̀lẹ̀ náà àti àwọn àbá tó lè dènà kí irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ má bàa tún ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú. Nínú ìkéde kan tí akọ̀wé ìgbìmọ̀ náà Ọlámídé Tẹ́lá fọwọ́ sí, wọ́n rọ àwọn ènìyàn àti àwọn lájọ̀lájọ̀
pé kí wọ́n fi àwọn ìwé ìrántí wọn ránṣẹ́ pẹ̀lú àwọn àlàyé tó péye, ìtọ́kasí bí a ti lè bá wọn kàn sí wọn àti àwọn ẹ̀rí tàbí ìwé tó bá wà láti fi ṣàtìlẹ́yìn fún ohun tí wọ́n ń sọ. Ìgbìmọ̀ náà ṣàlàyé pé wọ́n lè fi àwọn ìwé ìrántí náà ṣọwọ́ sí yàrá ìpàdé conference room ọ́fíìsì olórí òṣìṣẹ́ ìjọba ní ilé ìjọba Agodi Ìbàdàn tàbí kí wọ́n fi ránṣẹ́ nípasẹ̀ orí ẹ̀rọ ayélujára pẹ̀lú àgbékalẹ̀ ọjọ́ 14 oṣù kẹjọ ọdún 2026. Gẹ́gẹ́ bí ìgbìmọ̀ náà ṣe sọ, ìwádìí náà wáyé láti mọ gbogbo òtítọ́ nípa ìṣẹ̀lẹ̀ ìjínigbé náà, láti ṣàyẹ̀wò àwọn ìgbésẹ̀ tí àwọn aláṣẹ tó ní ojúṣe gbé àti láti dámọ̀ràn àwọn àbá tí yóò mú kí ààbò túbọ̀ lágbára kí yóò sì dènà kí irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ má bàa tún ṣẹlẹ̀ ní ọjọ́ iwájú. Ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Ọ̀ṣun ti ké sí Adeleke pé kó yé dẹ̀bìrú ààrẹ Tinubu àti Oyètọ́lá lórí àìkójú òṣùwọ̀n ìjọba rẹ̀ tó fa wàhálà ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ọ̀ṣun ti rọ gómìnà Adémọ́lá Adeleke pé kó dáwọ́ fífi ẹ̀bi kan ààrẹ Bọ́lá Tinubu àti gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ náà Adégbóyèga Oyètọ́lá dúró lórí àwọn ìṣòro òṣèlú rẹ̀. Nínú àtẹ̀jáde kan tí agbẹnusọ ẹgbẹ́ náà Kọ́lá Ọlábísí fọwọ́ sí ní Òṣogbo ní ọjọ́ Ìṣẹ́gun, ẹgbẹ́ òṣèlú APC sọ pé nígbà tí gómìnà Adeleke ń bá àwọn alátìlẹyìn rẹ̀ sọ̀rọ̀ níbi ìpolongo kan ní Òṣogbo ní ọjọ́ Ajé, ó fẹ̀sùn kan Tinubu àti Oyètọ́lá pé àwọn ló ń fa àwọn ìṣòro òṣèlú tó ń dojúkọ bí ìdìbò gómìnà tó ń bọ̀ ṣe ń sún mọ́lé. Ẹgbẹ́ APC tún sọ pé Adeleke tún rán ààrẹ Tinubu létí pé òun kò rí ìdí tí wọ́n fi ń ṣe ohun tó pè ní inúnibíni òṣèlú sí òun nígbà tí òun ti fi Tinubu hàn gẹ́gẹ́ bí olùdíje sípò ààrẹ tí ẹgbẹ́ òṣèlú Accord Party yóò dìbò fún lọ́dún 2027. Gẹ́gẹ́ bí Ọlábísí ṣe sọ, Adeleke tún fi ẹ̀sùn kan àwọn ọlọ́pàá pé wọn kò ṣe ojúṣe wọn bó ṣe tọ́. Ó sì tún rán àwọn alátìlẹyìn rẹ̀ létí pé òun ni olórí aláàbò tó ga jùlọ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ní fífi ìbànújẹ́ hàn lórí àwọn ẹ̀sùn wọ̀nyí sí Tinubu àti Oyètọ́lá, Ọlábísí sọ pé Adeleke fúnra rẹ̀ ló mú kí ìwà ipá òṣèlú gbilẹ̀ ní ìpínlẹ̀ náà, ó sì ń ṣe àtìlẹyìn fún ìwà ipá. Ó ní àwọn ẹ̀sùn tí gómìnà Adeleke fi kan ààrẹ Tinubu àti Oyètọ́lá kò ní ẹ̀rí tó dájú rárá. Ó sì dàbí ẹni pé ó ń wá àlàyé láti fi bo ìjáwé olúborí tí ó ń retí pé òun yóò pàdánù nínú ìdìbò gómìnà tó ń bọ̀. A ó rántí pé gómìnà yóò ṣàlàyé ìdí tí ilé ìjọba ìpínlẹ̀ fi di ibi ibùgbé fún àwọn jàǹdùkú olóṣèlú tí ọlọ́pàá ti ń wá àti ìdí tí ó fi ń fún àwọn tí wọ́n ń hu ìwà ipá ní àwọn ipò òṣèlú. Ọ̀pọ̀ ènìyàn tún fẹ́ mọ ìdí tó fi jẹ́ pé ní ọjọ́ díẹ̀ ṣáájú ìdìbò gómìnà ni gómìnà náà dáríjì àwọn ẹlẹ́wọ̀n kan tí wọ́n wà lẹ́wọ̀n nítorí ẹ̀sùn ìwà ipá òṣèlú tó ń fa ìbéèrè. Ọlábísí tún sọ pé Adeleke ò fẹ́ ìdíje tó bójúmu, èyí sì ni ó fi ń ké pé wọ́n ń ṣe inúnibíni òṣèlú sí òun láìsí ẹ̀rí kankan. Ó rán gómìnà náà létí pé kò sí ẹni tó fi agbára mú láti ṣe àtìlẹyìn fún Tinubu gẹ́gẹ́ bí olùdíje ààrẹ fún ọdún 2027. Ó sọ pé ìpinnu náà kò yẹ kí ó jẹ́ ohun tí yóò mú kó máa múra sílẹ̀ fún ìdìbò gómìnà tó ní òdodo. Ó fi kún pé tó bá jẹ́ pé gómìnà Adeleke ti ṣiṣẹ́ dáadáa gẹ́gẹ́ bí ó ṣe ń sọ, ìdìbò gómìnà ọjọ́ 15 oṣù kẹjọ ọdún 2026 yóò fi hàn bóyá ìbéèrè náà jẹ́ òtítọ́. Kò sí ẹni tó ń jiyàn pé gómìnà kọ́ ni olórí gbogbo ẹ̀ṣọ́ aláàbò tó ga jùlọ ní ìpínlẹ̀ Ọ̀ṣun, ṣùgbọ́n ìbéèrè ni pé kí ló dé tí ìpínlẹ̀ náà fi ní ìṣòro ààbò léraléra nígbà tí ó jẹ́ pé òun ni olórí ẹ̀ṣọ́ aláàbò. A ti sọ tiwa sì ti dáalé, tó bá wù yẹn gbọ́ tó bá sì wù yẹn má gbọ́. Cardinal John Onayeka ló ké sí ìjọba àpapọ̀ bẹ́ẹ̀ lẹ́yìn àríyànjiyàn wọn. Àlùfáà Cardinal John Onayeka ti rọ ìjọba ààrẹ Bọ́lá Tinubu pé kí ó mójútó ìṣàkóso orílẹ̀-èdè kí ó sì mú sunwọ̀n sí. Ó sọ pé àwọn bíṣọ̀bù ìjọ kátólíìkì ti sọ ohun tí wọ́n fẹ́ sọ. Cardinal Onayeka sọ èyí ní ọjọ́ Ajé nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan lórí Eagle 102.5 FM iléeṣẹ́ Ìjẹ̀bú ní ìpínlẹ̀ Ògùn. Ó kọ̀ láti fèsì sí àwọn ìbáwí àti ìbu ẹnu àtẹ́lù láti ọ̀dọ̀ ilé ààrẹ. Ọ̀rọ̀ rẹ̀ yìí wá lẹ́yìn àríyànjiyàn tó ṣẹlẹ̀ láàrin ìjọba àpapọ̀ àti àpéjọ àwọn bíṣọ̀bù kátólíìkì ní Nàìjíríà CBCN lẹ́yìn tí àwọn bíṣọ̀bù náà pàdé pọ̀ pẹ̀lú ààrẹ Bọ́lá Tinubu ní ilé ààrẹ ní Àbújá lọ́sẹ̀ tó kọjá, níbi tí wọ́n ti fi àyẹ̀wò wọn lórí ipò ọrọ̀ ajé àti ààbò orílẹ̀-èdè hàn. Gẹ́gẹ́ bí Cardinal Onayeka ṣe sọ, àpéjọ àwọn bíṣọ̀bù kátólíìkì Nàìjíríà
kò ní èrò láti máa bá àwọn agbẹnusọ ìjọba jiyàn ní gbangba lẹ́yìn ìpàdé wọn pẹ̀lú ààrẹ Tinubu. Olórí ẹ̀sìn Kìrìsìtẹ́nì náà tún tako ìmọ̀ràn pé àwọn bíṣọ́ọ̀bù ń sọ̀rọ̀ nítorí àwọn ọmọ ìjọ Kátólíìkì nìkan. Ó tẹnumọ́ pé ohun tí wọ́n ń sọ dá lórí ojúṣe ìwà rere àti ojúṣe ẹ̀mí láti sọ òtítọ́ fún gbogbo àwọn ọmọ Nàìjíríà. Ó ní a ti parí ohun tí a fẹ́ sọ, ẹ lè ṣe ìṣàkóso dáadáa jù báyìí lọ. A kò lọ síbẹ̀ gẹ́gẹ́ bí àwọn bíṣọ́ọ̀bù Kátólíìkì tí ń gbé ètò ìjọ Kátólíìkì lárugẹ rárá. A lọ síbẹ̀ gẹ́gẹ́ bí àwọn ènìyàn tí Ọlọ́run ti fún ní ojúṣe ẹ̀mí láti bá ẹnikẹ́ni sọ̀rọ̀ ní orúkọ rẹ̀. Bí àwọn alátìlẹyìn ìjọba tàbí àwọn agbẹnusọ rẹ̀ bá ní èrò tiwọn nípa ohun tí wọ́n gbọ́dọ̀ sọ fún olórí wọn, ọ̀rọ̀ wọn ni kì í ṣe tèmi. Ní ti ìdáhùn sí àwọn ohun tí à ń gbọ́, èmi ò nílò láti sọ ohunkóhun mọ́ torí pé àwọn ọmọ Nàìjíríà ti fi ìdáhùn wọn hàn káàkiri lórí ayélujára, èyí sì ti tó fún mi. Gẹ́gẹ́ bí olórí gbogbo ẹ̀ṣọ́ aláàbò nípínlẹ̀ Ọ̀ṣun, mi ò ní fààyè gba mọ̀dàrú nínú ìdìbò tó ń bọ̀ yìí. Adeleke ló kìlọ̀ fún ààrẹ Tinubu bẹ́ẹ̀. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adeleke ti kìlọ̀ fún ààrẹ Bọ́lá Tinubu pé àwọn ará ìpínlẹ̀ Ọ̀ṣun kò ní faramọ́ dídàbàrú ìbò kankan nínú ìdìbò gómìnà tó ń bọ̀ yìí. Adeleke sọ pé àwọn ará ìpínlẹ̀ náà yóò jáde ní ọ̀pọ̀lọpọ̀ láti dìbò, wọn ó sì máa dáàbò bo ìbò wọn kí àfọwọ́bà tàbí dídàbàrú má bàa ṣẹlẹ̀. Nígbà tó ń bá àwọn alátìlẹyìn rẹ̀ sọ̀rọ̀ níbi ìpolongo ìbò kan, gẹ́gẹ́ bí fídíò kan ṣe fi hàn, Adeleke sọ pé gẹ́gẹ́ bí olórí aláàbò tó ga jùlọ ní ìpínlẹ̀ Ọ̀ṣun, ojúṣe òun ni láti dáàbò bo ìpínlẹ̀ náà. Ó tún fẹ̀sùn kan àwọn ọlọ́pàá pé wọ́n ti jẹ́ kí àwọn ènìyàn kan nípa lórí iṣẹ́ wọn. Ó sì fi ìbànújẹ́ hàn nípa àwọn ìṣẹ̀lẹ̀ ìpànìyàn tó ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ náà. Gẹ́gẹ́ bí Adeleke sì sọ, ààrẹ Tinubu, mo fẹ́ fi ọ̀rọ̀ yìí ránṣẹ́ sí yín. Kí ni ẹ fẹ́ kí ìpínlẹ̀ Ọ̀ṣun tún ṣe? A ti fi àtìlẹ́yìn wa hàn fún yín. Kí ló tún kù tí ẹ fẹ́ ká ṣe? Kí ni a ṣe tí wọ́n fi ń pa àwọn ènìyàn wa? Ọlọ́pàá ti jẹ́ kí àwọn ènìyàn kan nípa lórí iṣẹ́ wọn. Ẹ jẹ́ kí wọ́n lọ dojúkọ àwọn ajínigbé. Ó tún sọ pé ààrẹ Tinubu, mo ń lo àkókò yìí láti sọ fún yín pé èmi ni olórí aláàbò tó ga jùlọ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Mo sì ń fi ọ̀rọ̀ yìí ránṣẹ́ pé àwọn ará Ọ̀ṣun kò ní gba mọ̀dàrú ní àsìkò ìdìbò. A máa jáde ní ọ̀pọ̀lọpọ̀ láti dìbò, a ó sì dáàbò bo ìbò wa. Adeleke tún kìlọ̀ fún ààrẹ Tinubu pé kí ó má ṣe jẹ́ kí ohun tó ṣẹlẹ̀ ní ọdún 1993 tún ṣẹlẹ̀ nínú ìdìbò gómìnà ọjọ́ 15 oṣù kẹjọ. Ó tún fi kún pé mo tún sọ lẹ́ẹ̀kan sí i, ẹ má jẹ́ kí ohun tó ṣẹlẹ̀ ní ọdún 1993 tún ṣẹlẹ̀. Ààrẹ Tinubu, àwọn ará Ọ̀ṣun àti Accord Party ti fi àtìlẹ́yìn wọn hàn pé ẹ̀yin ni olùdíje wa fún ipò ààrẹ. Kí ló dé tí ẹ̀ ń fìyà jẹ wá? Kí ló dé tí wọ́n fi ń dáwọ́ bo owó wa mọ́lẹ̀? Ó yẹ kí wọ́n bá Oyètọ́lá sọ̀rọ̀. Wọ́n ń pa àwọn ènìyàn lásán. Ẹ̀jẹ̀ àwọn aláìlẹ́ṣẹ̀ yóò máa ké síta. Fálànà ti ké sí ìjọba àpapọ̀ láti má ṣe ìṣẹ̀lẹ̀ ikú Mary Abila tó kú sílé mínísítà Dave Umahi lókù òru, tàbí kí wọ́n fọwọ́ bo ọ̀rọ̀ rẹ̀ mọ́lẹ̀ láì ṣe ìwádìí tó péye. Agbẹjọ́rò tó tún jẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn Fẹ́mi Fálànà ti rọ ìjọba àpapọ̀ pé kí wọ́n má ṣe fi ọ̀rọ̀ ikú Mary Abila, òṣìṣẹ́ iléeṣẹ́ mínísítà fún iṣẹ́ ọnà Dave Umahi àti ti Babátúndé Tanímọ̀lá sílẹ̀ láì ṣe ìwádìí tó péye. Ó tún bẹ ọ̀gá àgbà ọlọ́pàá pé kí ó gba ìwádìí ọ̀rọ̀ náà sí ọwọ́. Ó sì béèrè pé kí wọ́n ṣe àyẹ̀wò òkú autopsy fún Mary Abila láì fi àkókò ṣòfò. Fálànà tún rọ àwọn aláṣẹ pé kí wọ́n ṣe ìwádìí tó hàn gbangba sí àwọn ìṣẹ̀lẹ̀ ìpànìyàn tí wọ́n fura pé ó ní ìbáṣepọ̀ pẹ̀lú olóṣèlú ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Gẹ́gẹ́ bí ó ṣe sọ, gbogbo ikú tó ní àṣírí tàbí tó ń fa iyèméjì yẹ kí wọ́n ṣe ìwádìí olómìnira àti èyí tó péye. Agbẹjọ́rò náà sọ èyí nínú àkọsílẹ̀ kan tó fi síta ní ọjọ́ Ajé tí àkọlé rẹ̀ jẹ́ kò yẹ kí a fi gbogbo àwọn ikú wọ̀nyí sílẹ̀ láì ṣe ìwádìí. Ó ní ètò láti wà láàyè ní ẹ̀tọ́ ọmọnìyàn tó ṣe pàtàkì jùlọ. Bí ètò náà kò bá sí, àwọn ẹ̀tọ́ mìíràn kò ní ìtumọ̀. Nítorí iye tó wà nínú ẹ̀mí èèyàn, ó ṣe pàtàkì kí wọ́n ṣe ìwádìí tó péye sí gbogbo àwọn ikú tó ń fa iyèméjì wọ̀nyí. Fálànà sọ pé òun ní ìbànújẹ́ nípa bí ikú Mary Abila sì ṣẹlẹ̀. A rí òkú rẹ̀ ní ọjọ́ 27 oṣù kẹfà ọdún 2026 láì wọ aṣọ nínú yàrá kan ní ilé mínísítà náà ní Uburu ní ìjọba ìbílẹ̀ Ohauzara, ìpínlẹ̀ Ebonyi.
ó tún béèrè ìbéèrè nípa bí wọ́n ṣe ń ṣàkóso ìwádìí ọ̀rọ̀ náà bó tilẹ̀ jẹ́ pé Dave Umahi ti sọ ní gbangba pé òun ò mọ̀ kankan nípa ìṣẹ̀lẹ̀ náà. Umahi sọ pé Mary Abila ní àìlera kan tẹ́lẹ̀ àti pé wọ́n ti fi ọ̀rọ̀ náà sọ ọlọ́pàá létí. Fálànà tún koro ojú sí ìdádúró tó wà nínú ṣíṣe àyẹ̀wò òkú náà lẹ́yìn tí ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà tako ìbéèrè bàbá Mary Abila pé kí wọ́n fi òkú ọmọ rẹ̀ sílẹ̀ fún ìsìnkú. Ó ní bó tilẹ̀ jẹ́ pé mínísítà náà ti sọ pé òun ò lọ́wọ́ nínú ìpànìyàn náà tàbí ìgbìmọ̀ láti bo ọ̀rọ̀ náà mọ́lẹ̀. Ó ṣàlàyé pé obìnrin náà ní àìlera tẹ́lẹ̀ àti pé àwọn ti fi ọ̀rọ̀ náà tó ọlọ́pàá létí. Síbẹ̀ ó dàbí ẹni pé ó ba ibi ìṣẹ̀lẹ̀ náà jẹ́ nígbà tó gba fóònù obìnrin náà láti bá ọ̀rẹ́kùnrin rẹ̀ sọ̀rọ̀. Nínú àlàyé tí bàbá ọmọ tó kú ṣe, ó tako àyẹ̀wò òkú, ó sì béèrè pé kí wọ́n gbé òkú ọmọ rẹ̀ sílẹ̀ kí wọ́n lè sin, bí ó tilẹ̀ jẹ́ pé ọlọ́pàá tako ìbéèrè náà, ṣùgbọ́n wọn ò tí ì ṣàlàyé ìdí tí wọ́n fi pẹ́ tó bẹ́ẹ̀ kí wọ́n tó ṣe àyẹ̀wò òkú náà. Mi ò lè tọrọ ìdáríjì lọ́wọ́ Tinubu kí wọ́n kọ́kọ́ lọ gbé Àtíkù tá a jọ bu ẹnu àtẹ́ lù Tinubu. Sowore ló ṣàlàyé síta bẹ́ẹ̀. Olóṣèlú tó tún jẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn Ọmọyẹlé Sowore ti sọ pé òun kò ní tọrọ àforíjì lọ́wọ́ ààrẹ Bọ́lá Tinubu fún pé òun pè ní ọ̀daràn. Sowore sọ pé kí àwọn aláṣẹ kọ́kọ́ mú olùdíje sí ipò ààrẹ lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC Atiku Abubakar, ẹni tí òun náà pe Tinubu ní oníwèé ẹ̀rí èké àti ológun olóró, kí wọ́n tó máa béèrè pé kí òun tọrọ àforíjì. Nígbà tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ní ọjọ́ Ajé ní Àbújá, olùdíje sípò ààrẹ lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú African Action Congress AAC sọ pé ìdáhùn tó yẹ ni pé ààrẹ Tinubu fúnra rẹ̀ tọrọ àforíjì lọ́wọ́ àwọn ọmọ Nàìjíríà. Ó ní a wà níbí láti ṣẹ́gun wọn nínú ìdìbò yìí ni. Ẹnìkan sọ fún mi pé ìdí tí wọ́n fi fẹ̀sùn kàn mí ni pé mo kọ̀ láti tọrọ àforíjì lọ́wọ́ ààrẹ Tinubu. Tọrọ àforíjì fún kíni? Ṣé mo tọrọ àforíjì lọ́wọ́ Buhari? Tinubu ló yẹ kí ó tọrọ àforíjì lọ́wọ́ àwọn ọmọ Nàìjíríà nítorí pé ó fi ara rẹ̀ hàn fún ipò tí kò kojú òṣùwọ̀n láti dìbò fún. Òun ló yẹ kí ó máa tọrọ àforíjì lójoojúmọ́ fún pé ó fi ara rẹ̀ hàn bí ẹni tó kojú òṣùwọ̀n fún ipò náà nígbà tí òun gan mọ̀ fúnra rẹ̀ pé òun ò kojú òṣùwọ̀n. Wọ́n ní ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ ni pé mo pè ní ọ̀daràn, Àtíkù pè ní oníwèé ẹ̀rí èké àti ológun olóró, kí wọ́n lọ mú Àtíkù náà. Primate Ayọ̀délé sọ pé òun ò rí ibi kankan tí Peter Obi àti Kwakwanso ń lọ nínú ìdìbò ọdún 2027. Ó ní ìgbìyànjú ajé lásán ni wọ́n ń ṣe. Olùdásílẹ̀ ìjọ Nri Evangelical Spiritual Church Primate Elijah Ayọ̀délé ti sọ pé òun ò rí ibi kankan tí olùdíje sí ipò ààrẹ ilẹ̀ Nàìjíríà lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú Nigeria Democratic Congress NDC Peter Obi àti ẹni tí wọ́n yàn gẹ́gẹ́ bí igbákejì rẹ̀ Rabiu Kwakwanso máa dé nínú ìdìbò gbogbo ọdún 2027. Primate Ayọ̀délé sọ èyí nínú fídíò kan tí wọ́n fi sí orí X nígbà tó ń bá àwọn ọmọ ìjọ rẹ̀ sọ̀rọ̀. Gẹ́gẹ́ bí ó ṣe sọ, ó yẹ kí ẹgbẹ́ òṣèlú NDC darapọ̀ mọ́ African Democratic Congress ADC láti dá ẹgbẹ́ òṣèlú ìṣọ̀kan sílẹ̀. Ẹ ó rántí pé Peter Obi àti Rabiu Kwakwanso fi ẹgbẹ́ òṣèlú ADC sílẹ̀ ní oṣù karùn-ún, wọ́n sì darapọ̀ mọ́ NDC nítorí àwọn àríyànjiyàn tó wà nínú ẹgbẹ́ náà àti àwọn ẹjọ́ tó wà ní ilé ẹjọ́. Nígbà tó ń fèsì, Primate Ayọ̀délé sọ pé ẹ wo ẹgbẹ́ òṣèlú NDC ní Nàìjíríà, bí ẹ bá lè fetí sí ìmọ̀ràn mi dípò kí ẹ dá dúró kí ẹ máa ṣe ẹgbẹ́ àdáwà, ó yẹ kí ẹ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú ADC kí ẹ sì dá ìṣọ̀kan òṣèlú sílẹ̀. Ṣùgbọ́n bí ẹgbẹ́ òṣèlú NDC ṣe pinnu láti lọ dá dúró, ẹgbẹ́ náà kò sí nínú ìṣirò, wọ́n ń pè ní òkè, ṣùgbọ́n èmi ò rí ohun tó wà òkè nínú rẹ̀. Mi ò rí òkè Obi àti Kwakwanso tó ń lọ síbì kankan nínú ìdìbò ààrẹ ọdún 2027.